famahil káfíìn ni pé anzurihum wala tasta'jil lahum má kájú pé ọlọ́run dẹ̀ ń wò wọ́n ra wọ́n dẹ̀ bà nǹkan jẹ́ báyìí wọ́n dẹ̀ ń sọ̀sọ́kúsọ báyìí wọ́n dẹ̀ ń yanu lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń sọ dídì nǹkan báyìí sànnábì wọ́n ń sọ dídì nǹkan báyìí sí àwọn àlùfáà wọ́n ń dìtẹ̀ àwọn ẹni ọlọ́run níta àwọn kèfèrí oníṣẹ̀ṣẹ̀ ń ṣe ní íńtánẹ́ẹ̀tì ń sìn ẹ̀ ti mọ̀ pé ọlọ́run bá ń dẹ wọ́n ni torí pé ẹlòmíì ti sọ tó yẹ kí àtòun àti irinṣẹ́ tí fi ń sọ̀rọ̀ yẹ kí wọ́n jóná lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti sọ sọ́lọ́run ọba wa wọ́n ti sọ sànnábì wa Muhammad sallallahu àwọn kèfèrí wọ́n bẹ̀ kan ní ms baba tí mo ṣe ràn wọ́n lérí íńtánẹ́ẹ̀tì báyìí kò sí tí ìfà nẹ́bí Muhammad wé ẹ máa wò ó famahil káfíìn ẹ máa wà tí bọ̀tán rẹ̀ tí ó bá túbá kò sí tí ìfà nẹ́bí Muhammad wé yọ máa wá lọ lè kóòtù àdìsí tí ó mọ̀. gbogbo ohun tá à ń sọ nípa Muhammad tá à ń sọ nípa Islam pátápátá òun là ń sọ pẹ̀lẹ́rì tẹ́ ẹ bá wá sọ pé nǹkan tá à ń sọ yẹn àdìtì tá à ń kà yẹn àbí Quran tá à ń kà yẹn a nímọ̀ ń pa ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ yín nímọ̀ ń pa ẹ̀ a máa ń lọ sí live ní alalẹ́ ẹ wá join wa náà a máa gbé yín sókè a dẹ̀ máa gbé àdìtì àbí Quran wa ẹ dẹ̀ ṣàlàyé fún wa àmọ́ tẹ́ bá ń bọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni o ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni àwa ń sọ ọ̀rọ̀ wa pẹ̀lẹ́rì mo sọ wípé Allah ò lágbára kankan Allah ò lè ṣe nǹkan kan ẹ̀rí ẹ̀ wà nínú Quran kí ló dé tó ní kí Muhammadu máa pààyàn nígbà tó bá yẹ kó lágbára láti pa á gbogbo ọ̀rọ̀ tá à ń sọ gbogbo ẹ̀ ló lẹ́rìí ẹ jẹ́ kí n tún wá fún yín ní ẹyọ kan màá sọ pẹ̀lẹ́rìí mo fẹ́ fún yín ní ẹ̀rí ẹ̀ kó má dàbẹ́ ní pé nǹkan tí mo tún sọ yìí mo tún sọ láìsẹ̀rí níbi tí Muhammadu tó ti ya wèrè ẹ ká lọ sí Sahih Bukhari 3175 ó ní narrated Aisha ló ń ṣàlàyé once the prophet was bewitched nígbà tí wọ́n sàsì Muhammadu sàsì bá a tí Muhammadu ya wèrè so that he began to imagine that he had done a thing which in fact he had not done. Àwa máa wò pé mo ti jẹun mi ti jẹun ṣé mo ti jó mi ti jó ó wá bẹ̀rẹ̀ sí ṣe gángan Muhammadu ya wèrè gbogbo àkókò tí Muhammadu dẹ̀ ya wèrè yìí ó tún ṣì ń fún ó ṣì ń gba àyà. Ẹ jẹ́ ká tún lọ sí Quran chapter 15 verse 6 Suratul Al-Hijr ẹgbọ́n nǹkan tó wí. Wọ́n wí pé ìwọ tí wọ́n sọ àlùkùránì kalẹ̀ fún dájúdájú wèrè ni ọ́. Àwọn ará Mẹ́kà àwọn tí wọ́n bá Muhammadu lò gbàgán wọ́n mọ̀ pé ó ya wèrè. Kùránì ìwé tẹ̀ ń kà yìí ìwé wèrè ni ìwé àwọn wèrè àwọn tó ń kà ẹni tó mú wá wèrè ni àwọn tó ń kà wèrè ni wọ́n. Ẹ̀yin èèyàn wa ẹ jí kíní tá à ń sọ yìí à ń sọ pẹ̀lẹ́rì ni. Ó yẹ kẹ́yin gan mọ̀ pé Jubril yìí Muhammadu nìkan ló ń rí àpẹẹrẹ wèrè nìyẹn kéèyàn máa rí nǹkan ó ti gbédé ó sọ pé èèyàn obìnrin ẹ gbọ́dọ̀ ṣe báyìí o báyìí ní kẹ́ ṣe máa ṣe o ó ti gbédé o àpẹẹrẹ wèrè ni nǹkan yẹn kò dẹ̀ sẹ́lẹ̀rì òun nìkan ló ń rí èèyàn bíi tiwa báyìí dẹ̀ ni Muhammadu ẹ̀yin èèyàn wa ìjára yín ẹ̀sìn Islam irọ́ lásán ni àáfà tẹ́ ẹ bá dára yín lójú tẹ́ ẹ dá ń tọ́ tẹ́ ẹ gbó lẹ́nu ẹ wá bá wa ní life mo mọ̀ pé ẹ̀yin lè wà torí ẹ̀yin àáfà yìí fúnra yín mọ̀ pé òdodo là ń sọ ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam irọ́ lásán ni ẹ̀sìn àwọn Fúlàní ni kò sí agbára kankan nínú Quran kò sí agbára kankan nínú Islam òfegè ni Allah òfegè ni Muhammadu wọ́n kàn gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni wọ́n fẹ́ kó wa lẹ́rú ẹ̀wúrọ̀ gbogbo àwọn àfáà yìí wọn ò jẹ́ nǹkan kan ẹ̀yin èèyàn lẹ́ ń sọ wọ́n di nǹkan tó dà àfáà ò kò sí nǹkan tó ń jẹ́ àfáà kí ló ń jẹ́ àfáà ọ̀lẹ olè alápámáṣiṣẹ́ ló ń jẹ́ àfáà àwọn akàn jókòó wọn á kàn máa ka ìtàn lárúbáwá fún yín ẹ̀yin kan á dẹ̀ jókòó ẹ̀ dẹ̀ máa gbé ẹ̀ dẹ̀ máa ṣe aláàgbà ẹ̀ dẹ̀ tún máa fún wọn lówó èèyàn wa ẹ jẹ́ ká jì tá a bá fẹ́ kí ilẹ̀ wa da gbogbo àwọn àfáà yìí gbogbo wọn kàn lọ dáko ẹ̀yin èèyàn wa wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni ẹ jí ẹ má sùn ẹ̀sìn Islam irọ́ lásán ni Allah ò lágbára kankan Allah ò lè ṣe nǹkan kan Allah ò lè pààyàn Muhammadu ò lè pààyàn àmọ́ àwọn mùsùlùmí tẹ́ rí àwọn lè pààyàn torí pé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ fún Allah ẹ̀sìn Islam irọ́ lásán ni Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mú sọ yìí mo dúró ó dìgbà.